mo kí yín káàbọ̀ sórí ètò ọmọ Oòduà lónìí. Ẹ kú ọjọ́ mẹ́ta, a kú bí ojú ọjọ́ ṣe rí, a kú gbẹdẹmukẹ, a sì kú àkókò yìí. tó àkókò yìí ńkọ́, a sanwó sówó, a sanwó sọ́mọ o, àti àlàáfíà, àìkú baálẹ̀ ọ̀rọ̀ lágbára Èdùmàrè. Orúkọ tèmi ni Ọlá Ògbódìran, tí gbogbo wa mọ̀ sí ọmọ Oòduà. Lórí ètò yìí lónìí, tẹ́ wá wojú ìwòran yín, rí i pé mo ní àlejò ní ibí tí wọ́n bá wa sọ̀rọ̀ láti Nàìjíríà. Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn báyìí láti ń gbọ́ pọ̀n. Mo fẹ́ kí àlejò wa kí wọ́n fi ẹnu ara wọn dárúkọ wa fún yín ní ṣókí. Ẹ jọ̀ọ́, ẹ bá dárúkọ yín fáwọn òǹwòran wa. Asiwaju Olu Mayugbe. Orúkọ mi o. Òun lẹ́gbọ́n yẹn, Aṣíwájú Olú Mayugbe ni orúkọ wọn, gẹ́gẹ́ bí ẹ ti rí lójú ìwòran yín yẹn. Ní òní, a ó fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lórí àwọn nǹkan kan tí ó máa wúlò fún gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire. Mo kí yín káàbọ̀ sórí ètò bàbá. Ẹ pẹ́ fún wa o. Ẹ ṣé o. Àṣẹ Èdùmàrè o. Ṣé ẹ ń gbé ìgbésẹ̀ ńlá kan ní Nàìjíríà lọ́wọ́ yẹn tí òkìkí ẹ̀ ti kàn káàkiri àgbáyé lórí ìlọsíwájú ilẹ̀ Oòduà, káàárọ̀ oòjíire ilẹ̀ Oòduà, àti pé ẹ ní ẹgbẹ́ kan pàtàkì tí a mọ̀ sí káàárọ̀ oòjíire ọmọ Oòduà. Ẹ jọ̀wọ́, ẹ bá wa ṣàlàyé lórí ẹgbẹ́ yìí fún àwọn tó ń wò wá. Ẹgbẹ́ yìí jẹ́ ẹgbẹ́ tí mo dá sílẹ̀ lẹ́yìn tí mo ti lo 40 ọdún ní ìlú Amẹ́ríkà. Èmi náà dẹ̀ ti ṣe nǹkan tí àwọn èèyàn yẹ kó ṣe l'Amẹ́ríkà, ṣùgbọ́n mo wá rí mọ̀ pé ibi tí ọ̀rọ̀ Yorùbá ń lọ kò tiẹ̀ yé mi rárá. Ẹ̀mí ìṣọ̀kan, ìfẹ́ àti ìtẹ̀síwájú àwa ọmọ Oòduà ó jọ mí lójú gan-an ni. Mo wá rí mọ̀ pé ó yẹ kí n dá nǹkan kan lẹ̀ lẹ́yìn tí bàbá Awólọ́wọ̀ ti ṣe gudugudu méje tán ti ṣe oríṣiríṣi lẹ̀ fún wa lọ. Ká bá bọ́ sórí ẹ̀rọ ayélujára, àwọn ọmọ káàárọ̀ oòjíire pé ìjà ṣáá ni. Ká bá tún lọ wo ní bàbá Ògúndé, ó ní Yorùbá ronú, ó ní nǹkan tán rí. Gbogbo eléyìí ni mo papọ̀ tí mo wá sọ pé kí n dá ẹgbẹ́ káàárọ̀ oòjíire ọmọ Oòduà Foundation sílẹ̀. Pé ẹgbẹ́ yìí la máa fi ro bá a ṣe fẹ́ sora wa pọ̀. Kí n ṣe fẹ́ mú àwọn lọ́ba kí n lọ bá wọn kọ̀ọ̀kan wípé ó ń dùn èmi o, wípé iná wa tó yẹ kó máa jó àjò síwájú, ẹ̀yìn ló ń jó sí. Ìgbà wo lẹ ti dá ẹgbẹ́ yìí sílẹ̀? Ó ti ń lé ní ọdún méjì sìn, ṣùgbọ́n ṣe ló dàbí pé a ti dá sílẹ̀ ó ti tó bí 20 ọdún. Ìhà wo wá ni àwọn èèyàn wa kọ sí ẹgbẹ́ yìí ní Nàìjíríà báyìí? Ṣé ẹ rí ìhà tó ń kọ kò yé wọn ni? A nídìí nǹkan tó lóyìnbó ń pè ní knowledge, wisdom and understanding táwa ń pè nínú àṣà àti ìṣe wa, wípé ọgbọ́n, ìmọ̀ àti òye àwọn èèyàn wa ò tí ì gbọ́n. À ń fẹ́ àwọn èèyàn tó mọ ìtumọ̀ ibi tó yẹ ká máa lọ. Àwọn yẹn náà ni mo ń kó jọ pé ká máa lára wa lóye, ká máa kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa sọ̀rọ̀ nípa ìfẹ́, ìṣọ̀kan àti láti ní ẹ̀mí ìlọsíwájú. Elédùmarè ò dá wa ọmọ káàárọ̀ oòjíire ní ẹni tó yẹ kí ìṣẹ́ máa mú. Gbogbo nǹkan tó yẹ ká fi lówó, ká fi ní nǹkan láyé, ó wà lọ́wọ́ wa. Ìṣẹ́ wa ń ṣe oníkálukú, à ń bára wa jà, à ní kórìíra ara wa. Elédùmarè ò dá wa láti kórìíra ara wa rárá. Iyọ̀ ayé ni Elédùmarè fi wá ṣe. Ipò tí Ọlọ́run fi yín sí ní gẹ́gẹ́ bí aṣáájú ní ilẹ̀ káàárọ̀ oòjíire, a máa tẹ̀síwájú, kò ní bàjẹ́ lágbára Èdùmàrè.
ẹ kú iṣẹ́ takuntakun. àṣẹ o. Ọ̀dà níwọ̀n ìgbà tí ẹ ti gbé ìgbésẹ̀ ńlá yìí, ẹ sọ náà rìn lẹ́ẹ̀kan pé ẹ ti bá àwọn lọ́balọ́ba sọ̀rọ̀. Àwọn lọ́balọ́ba bíi mélòó lẹ ti rí bá sọ̀rọ̀ lórí ẹgbẹ́ yìí? Aláàfin jẹ́ bàbá fún mi. Lẹ́yìn tí bàbá tó bí mi sáyé ti lọ, bàbá tí mo tún ní tí mò ń pè ní bàbá mi tó ń pè mí lọ́mọ mi ò ní Aláàfin. Kò sí nǹkan tí mò ń fẹ́ ní ilẹ̀ Yorùbá tí bàbá ò ní dá mi lóhùn. So Aláàfin wọn ti gbìyànjú títí nítorí àwọn náà jẹ́ bàbá àgbà pátápátá nínú ẹgbẹ́ Káàárọ̀ Oòjíire. Nítorí mo ti mọ Aláàfin mo ti lé lọ́gbọ̀n ọdún. Àwọn dẹ̀ ni wọ́n fi mí jẹ aṣíwájú ọmọ Yorùbá lókè òkun ní ìlú Houston, Texas. Mo tún lọ bá bàbá wa Ọọ̀ni. Ní ìgbà tí Ọọ̀ni rí mi bọ́n ṣe rí mi báyìí náà ni ẹ tún ti dé ní nǹkan tẹ́ ń ṣe l'Amẹ́ríkà fáwọn ọmọ Yorùbá lẹ tún gbé wá síbí. Mo ní báwo lẹ ṣe mọ̀ bàbá kan tí mo gbé wá nìyẹn ó ti di ṣíṣe. Àwọn náà tún fọwọ́ sí. A tún gbéra ó di ọ̀dọ̀ Àkárìgbò ti ìlú Ìjẹ̀bú Rẹ́mọ. A tún bá wọn náà sọ, wọ́n tún fi ọwọ́ sí. Àwọn kan wà wọn ì tí ì ṣí ilẹ̀kùn, ṣùgbọ́n a rí mọ̀ pé pẹ̀lú àwọn mẹ́ta yìí ilẹ̀kùn ti ṣí ní ilẹ̀ Yorùbá nìyẹn. Láti ìgbà tá a gbé ọ̀rọ̀ yìí tá a gbé lọ́wọ́, a ti ṣe ìwé òǹtẹ̀ Yorùbá ní èdè abínibí wa nítorí àṣà àti ìṣe ní àwòrán àwọn ẹ̀dá tí Elédùmarè dá sílé ayé. Ẹ̀dá tó bá gbàgbé orísun rẹ̀ gbígbẹ ni yóò gbẹ. Ahọ́n tí Elédùmarè fún wa láti máa lò náà ní èdè tá à ń pè ní èdè àwọn ọmọ Káàárọ̀ Oòjíire tá à ń pè ní Yorùbá. Nínú ẹ̀sìn wa tí ẹ bá béèrè pé ìlú ibo ló ti wá, wọ́n bá gbé odù Ifá sílẹ̀, wọ́n á kí ìlú yẹn jáde. Àwọn ọmọlẹ́yìn Jésù náà tán bá gbé Bíbélì sílẹ̀ láti ìlú Ísírẹ́lì lọ́hùn, tán bá ní ìlú ibo ló ti wá tó bá jọmọ wọn lọ́hùn, wọ́n á rí ìlú yẹn nínú Bíbélì. Àṣà àti ìṣe wa òun ló dárúkẹ jù lágbàáyé. Ìdí nìyẹn tá a fi tẹ ìlú, tá a bẹ̀rẹ̀ ẹ̀kọ́ fún àwọn ọmọ ògbó wẹrẹ wa láti kékeré ní ìlú Ìbàdàn. Ìjọba sì fi àṣẹ sí àti pín ìwé yẹn. Owó ò tí ì tó owó láti pín kákàkiri gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire. A tún ti mú àwọn èèyàn kan nínú wa èyí tí wọ́n ju ọmọ ẹ̀ síta tí ò rí ilé ìwé lọ, a mú lórí títì, a rán lọ sí ilé ìwé. Ẹni tí mọ́tò gbá tí mi ò mọ̀ rí, wọ́n pè mí wípé mọ́tò gbá ẹni yìí o, a rí nọ́mbà torúkọ ẹ̀ lórí fóònù ẹ o. Agbéra a lọ gbé lọ sí Baptist University Teaching Hospital Division. A kó owó jọ láàrin àwọn èèyàn wa, a rí bíi 2 million tá a kó jọ. Wọ́n ṣe iṣẹ́ abẹ fún ẹni yìí, wọ́n padà bọ̀ sáyé. Àwọn ọmọ Táyé Ṣóláàrin tán lọ skul Táyé Ṣóláàrin Mayflower, àwọn ni ìyàwó mi pè, bó ṣe pè wọ́n báyìí wọ́n kó owó yẹn jọ lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n dá wa lóhùn, wọ́n fún wa lówó àṣẹ. Lẹ́yìn yẹn bàbá kan tún kán ìtàn bàbá kan kán 89 years old. Wọ́n wá pè wá pé Káàárọ̀ Oòjíire ń bo lẹ́wà, a tún dá wọn lóhùn. Kan ní kíndìnrín, àìsàn kíndìnrín, wọ́n tún wá bá wa, wọ́n lẹ́yìn ọmọ Káàárọ̀ Oòjíire Foundation. Ó ti ṣẹlẹ̀ o. Ẹni yìí wá jẹ́ ìkan tó jẹ́ pé mo bá sọ̀rọ̀ kí n tó dá ẹgbẹ́ yìí sílẹ̀. Ó gbìyànjú, ṣùgbọ́n bá ṣe bẹ̀rẹ̀ àìsàn kíndìnrín, a ṣe gbogbo èyí tí a lè ṣe, a kó owó jọ, a rí ẹni tó dìde láti fún ní kíndìnrín. Ṣùgbọ́n 13 million tó yẹ ká kó jọ láti fún ní kíní yẹn kò pọ̀ sí. Ìbá díẹ̀ tá à ń rí àti oúnjẹ tá à ń fún nígbà tó yá ìṣe ni owó tán láti ṣe dialysis. Kò tí ì pẹ́ tó filẹ̀ ṣaṣọ́bora. Ó dùn wá nítorí kíni àwa ní àwọn tí wọ́n ní owó yìí lọ́wọ́ gidi gan ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n wọn ò dá wa lóhùn. Ẹ kú iṣẹ́, torí pé mo rí pé ẹ ti ṣiṣẹ́ rẹpẹtẹ gan. Ìhà wo níjọba ìbílẹ̀
tàbí ti ìpínlẹ̀ tó kọ sí ọ̀rọ̀ ẹgbẹ́ yìí? Ìjọba wa wọn ò bìkítà, wọn ò náání nǹkan tá à ń ṣe, nítorí wípé a ti gbìyànjú títí láti lọ bá wọn, a ti kọ̀wé, a ti gbé sórí afẹ́fẹ́. Nǹkan tí mo lè sọ ní pé èyí tó ìṣẹ̀lẹ̀ láìpẹ́ yìí, a rí àwọn ọmọ kan tó ń ṣa nǹkan jẹ káàkiri ilẹ̀ nítòsí wa ní kíyàrá ní Ṣàgámù yìí. Inú mi ò dùn sí rárá. Ẹgbẹ́ wa ṣe ìgbésẹ̀ pé kí la lè ṣe láti ràn wọ́n lọ́wọ́ kí àwọn òbí wọn kàn gbé wọn padà sílé ìwé. A gbìyànjú ìbátọ́rọ́kọ́bọ̀ tá a rí lórí ẹ̀rọ afẹ́fẹ́ ayélujára tó nǹkan kan. A lọ fún wọn lóúnjẹ, a bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀, àkísà náà wọ̀, máńgò náà láwọn fẹ́ gún lọ fáwọn òbí wọn láti jẹ máńgò tí ò kán. Ó gba omi lójú mi láti rí nǹkan bẹ́ẹ̀ yẹn. Àwọn kan náà wọ́n sunkún ṣùgbọ́n wọn ò ní láti fi sílẹ̀. Àwọn ọmọ yẹn dẹ̀ fẹ́ nara wọn sọ pé àwọn fẹ́ ìrànlọ́wọ́ láti ọwọ́ gómìnà Mákindé ti ìlú Ìbàdàn, Ọ̀yọ́ State. Àwa sọ pé a fẹ́ ìrànlọ́wọ́ ọwọ́ gómìnà wa, gómìnà Dàpọ̀ Abíọ́dún. Mo sẹ́ndì lórí ayélujára lórí Twitter, mo mẹ́sẹ̀jì gbogbo wọn, mo ṣe gbogbo ẹ̀, wọn ò dá wa lóhùn. Ṣùgbọ́n nǹkan tí Elédùmarè bá ti fi àṣẹ sí, kò sí ẹ̀dá tó lè yí padà sí aburú. Ìjọ tọrọ, ìjọ kọ́bọ̀, ìjọ owó oúnjẹ wa nínú ilé wa, à ń gbìyànjú. Àwọn tá a bá lè ràn lọ́wọ́, a fi ń ràn lọ́wọ́. Tí má ṣalábè lọ́wọ́ yín díẹ̀ nípa ọ̀rọ̀ ilẹ̀ Káàárọ̀ Oòjíire, torí à ń gbọ́ lọ́tùn lósì nípa pé àbí ọmọ Yorùbá fẹ́ pín. Kí ni a lè rí sọ sílẹ̀ sà? Yorùbá bọ̀ wọ́n ní tégún ẹni bá jóore, ara yàtọ̀kùn ẹ̀. Eégún ò jóore ní orílẹ̀-èdè wa. Eégún ò jóore ní orílẹ̀-èdè wa. A tún sọ wípé ọmọ méjì ò lè sùn kan kọjú síbì kan náà. Tàbí kan wọnú yàrá, kan bára wọn sọ̀rọ̀, wọn máa rẹ́rìn-ín gbogbo ìgbà jáde, irọ́ náà ń pa fúnra wọn. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, Elédùmarè mo bẹ̀rù, mi ò bẹ̀rù ẹnìkan kan láyé yìí. Nítorí ibi torí bá rán mi sí ni mo ń lọ. Ọ̀rọ̀ reconstruction kò bá èmi o. Ọ̀rọ̀ negotiation kò bá èmi o. Ṣùgbọ́n tí wọ́n bá sọ pé ká wá negotiate fún Oòduà nation bí Yorùbá máa ṣe bá tiẹ̀ lọ. Ọ̀ṣọ́ tèmi fẹ́ nìyẹn mi fẹ́ kàn mí. Ọ̀rọ̀ pé Nàìjíríà kan la wà, àjọ ń tọ́ra wa ni. Wọ́n ti fẹ́ pa wá tán, wọ́n ń pa wá, wọ́n wọlé, wọ́n kóra wọn wá, aṣẹ mọ́ wọn kan láìpẹ́ yìí. Wọ́n kóra wọn, wọ́n tó 100 àbí 7 nínú tírélà ńlá gbàgbàgbà kan tó mú lẹ́gbẹ̀ẹ́ wa ń Ṣàgámù bíbá yìí. Àwọn rábí yìí náà ni wọ́n fẹ́ pín wọn káàkiri. Ó ní ìdí tán ṣe fẹ́ pín wọn káàkiri. Oríṣiríṣi oògùn olóró nǹkan ìjà là ń gbẹ́ pé wọ́n ń pín káàkiri. À ń rí fídíò wọn nínú igbó tán ń kọ́ra wọn. Ẹ̀rù ò bá hàn mí láti fi sọ̀rọ̀ o, torí mi lòdì sí òfin ìjọba. Gbogbo nǹkan tá à ń ṣe, nǹkan tó jẹ́ tó bá mi lọ ni. Ṣùgbọ́n ẹni tó bá rò pé torí pé mo fẹ́ kí n dá dúró, kí n wà láyé láìpẹ́ àyè mi. Ọlọ́run ò dá wa Yorùbá láti máa pààyàn, gbogbo ayé la nífẹ̀ẹ́. Ṣùgbọ́n kí ní dé tó fẹ́ àwa tán ni wọ́n máa pa wá, wọ́n máa gba gbogbo nǹkan ìní wa. Ìyẹn ò ní ṣe é ṣe ńlẹ̀ Yorùbá o. Ìdí ẹ̀ nìyí tí a fi sọ wípé àwa ń fẹ́ òmìnira tiwa kí a máa bá tiwa lọ. Nínú àṣà àti ìṣe wa, ọmọlúwàbí ni Elédùmarè Yorùbá kò dá wa nídàá ká lọ máa pààyàn, ká lọ máa ṣe. Àti onílé àtàlejò la máa ń gbà mọ́ra. Ẹ ṣé. Ǹjẹ́ a ti rí ìlọsíwájú nínú èròǹgbà ọmọ Káàárọ̀ Oòjíire lórí ọ̀rọ̀ yìí bí? Ìlọsíwájú ti wà nítorí wípé a ní ẹgbẹ́ Yorùbá
Yorùbá lápapọ̀ fún ìjàǹgbara àti gba ara wa sílẹ̀ nínú ìgbèkùn ẹrú wa. Orúkọ ẹgbẹ́ yìí là ń pè ní Yorùbá World Congress. Olórí ààrẹ ẹgbẹ́ àwa ọmọ káàárọ̀ oòjíire kò ní olórí gbogbo wa pátápátá lágbàáyé nínú Yorùbá World Congress. Ọ̀jọ̀gbọ́n Adébánjí Akíntóyè, bàbá wa tó nímọ̀ tó lóye tó nílù tí ọpọlọ gbé sí orí wọn, àwọn ni olórí Yorùbá World Congress káàkiri gbogbo àgbáyé. Àwọn ẹgbẹ́ kàdé wà lábẹ́ ẹgbẹ́ yìí a tó 100 lọ́wọ́lọ́wọ́ báyìí, a sì ń gbìyànjú à ń tẹ̀síwájú. Ó dà mi gbọ́dọ̀ má ṣaláì mẹ́nu bà ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn. Ẹ jọ̀ọ́, ṣé ẹgbẹ́ yìí àbí kí n sọ pé àwọn ẹ̀ka yìí ǹjẹ́ ó ti fẹsẹ̀ múlẹ̀ ní ọ̀dọ̀ wa gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire, ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn? Ẹgbẹ́ ẹ̀rọ Àmọ̀tẹ́kùn yìí wọ́n ní amúkùn ẹrù ẹwọ́, wọ́n lọ ń wo òkè wọn ò wo ìsàlẹ̀. Ó ń gbìyànjú láti fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n gbogbo èrò tó ń gbé yòókù díẹ̀ káàtó nítorí kí ni ẹrù amúkùn ti wọ́ láti ìsàlẹ̀. Ó dà, ìbá wọn ní ohun ní ká jẹran pẹ́lẹ́nu ṣùgbọ́n òun fa ọ̀nà fún kò jẹ́. Ìmọ̀ràn wọlé lè gba àwa tá a wà ní òkè òkun gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire láti rí pé bóyá ilẹ̀ káàárọ̀ oòjíire ń tẹ̀síwájú. Àwọn olóyìnbó máa ń sọ kìnìún kan, wọ́n máa ń sọ̀rọ̀ lórí harmony, wọ́n dẹ̀ tún máa ń sọ̀rọ̀ lórí foundation. Ìfọwọ́sowọ́pọ̀ gẹ́gẹ́ bí ìkan tó nígbòǹgbò gidi, òun náà ni harmony and foundation. Gbogbo àwa tán wà ní òkè òkun, a fẹ́ kí wọ́n mọ̀ṣọ́ kankan finúkonú, wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n gbìyànjú láti mọ ẹgbẹ́ olóòótọ́ gidi ní ilẹ̀ Yorùbá tí wọ́n máa fi ara mọ́ láti gbé Yorùbá sí iwájú. Láìsí ìṣọ̀kan, ìpínlẹ̀ gbogbo nǹkan tá à ń sọ yìí kò ní dúró dáadáa. Mo wá fi àkókò yìí lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ káàárọ̀ oòjíire ọmọ Oòduà Foundation tí wọ́n wà lókè òkun, tí wọ́n ń gbìyànjú, tí wọ́n ń fi owó díẹ̀díẹ̀ ràn wá lọ́wọ́. Táwa náà dẹ̀ ń sọ bá a ṣe ń ná, tá a fi yé wọn, tínú wọn ń dùn, wọ́n nífẹ̀ẹ́ wa, tán mọ̀ pé ẹgbẹ́ olóòótọ́ leléyìí, ẹni yìí kò ṣetán láti ran ilẹ̀ Yorùbá lọ́wọ́. Ẹgbẹ́ tó yẹ kán tún faramọ́ jẹ́ ẹgbẹ́ Yorùbá World Congress, nítorí ẹgbẹ́ olóòótọ́ ni, a sì mọ ibi tá à ń lọ ńbẹ̀ yẹn náà. Bàbá wa Pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè, èèyàn gidi ni, ẹni bí ẹni, èèyàn bí èèyàn ni, ẹni ẹ̀yẹ ni, ẹni tí ó yẹ ká tẹ̀lé, ká ní ìgbàgbọ́ nínú ẹ̀ gidi. Tó, ẹ ṣé mo dúpẹ́ o. Inú mi dùn gidi pé mo rí yín bá sọ̀rọ̀ nítorí pé ó ti tó bí ọjọ́ mélòó kan tí mo ti fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n tí tó dàbí pé àkókò kò fi bẹ́ẹ̀ sí. Inú mi dùn gan dáadáa lónìí pé mo rí yín bá sọ̀rọ̀. Ó dà, ẹ máa fẹ́ ká wá fi àkókò kékeré yìí ká fi dágbére fún àwọn èèyàn wa ká tó máa lọ. Gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire nílé àti lóko, lẹ́yìn odi àti ní orílẹ̀-èdè wa ń bí láńpẹ́ ní Nàìjíríà, àmúbọ̀ ò ní jẹ́ ti yín o. Ẹ má búra yín lórí ẹ̀rọ ayélujára mọ́, ọlá ò ní tán lé wa o.
ètò tí ẹ̀ ń wò yìí, ètò ọmọ Oòduà yìí, gbogbo ìgbà la máa ń sọ fún wa pé ó fẹ́ kí a ní àwọn tó máa jẹ́ olùgbọ̀wọ́ ẹ̀. Ẹ pàdé wa ní ọjọ́ mẹ́jọ nígbà tí a ó tún mú àwọn àlejò pàtàkì míì wá sí ojú ìwòran yín láti rí i pé bóyá ẹ gbádùn ètò yìí dáadáa gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bó ṣe yẹ. Ó kí yín pé ẹ kú kalẹ̀ o. Ire o. Ó dàbọ̀.